Ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn, ìjọba àpapọ̀ fòǹtẹ̀-lu owó tó ń lọ bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ 2.2 náírà láti dáhùn gẹ́gẹ́ bí iṣẹ́ pàjáwìrì sí ọ̀rọ̀ Ebola tí ó ń jà rìnrìn láwọn orílẹ̀-èdè míì láfíríkà. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìròyìn míì tí a tún fẹ́ sáré mẹ́nubà láàárọ̀ yìí pé àlàyé olùdarí fún àjọ FAAN tó ń ṣàkóso àwọn pápákọ̀ òfurufú ní Nàìjíríà, Olúbùnmi Kúkù, ó ti ṣàlàyé pé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ṣe àtúngbéyẹ̀wò àti ìjíròrò lórí àwọn àdéhùn lórí pápákọ̀ òfurufú Murtala Mohammed ìkejì tó wà lÉkòó. Wọ́n ní ìgbìyànjú ìjọba láti jẹ́ kí àwọn olùdókòwò kí wọ́n lè máa wá bí wá dókòwò torí pé àwọn kùdìẹ̀kudiẹ kan ń bẹ nínú àdéhùn àtijọ́ láàárín ìjọba àtàwọn aládàáni lẹ́ka ìrìnàjò òfurufú ní Nàìjíríà. Ìyẹn náà ó lọ bẹ́ẹ̀. Èyí tí a fi kádìí ẹ̀ ńlẹ̀ ìròyìn tó jọmọ́ kẹran májẹ̀lé àjọ EFCC látọdún 2024 ni wọ́n ti ń tẹ̀lé gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Delta, ìyẹn ní Okowa. Ọdún 2024 lóṣù kọkànlá ni wọ́n fi ṣìkún ọba gbé tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lórí ẹ̀ wípé wọ́n fẹ̀sùn kàn án lórí owó tó ń lọ bí tírílíọ̀nù kan tó ń dó ẹ̀ta náírà, ẹgbẹ̀lẹ́gbẹ̀ta kan tó ń dó ẹ̀ta náírà, owó tó ní í ṣe pẹ̀lú ìdá 13% owó táwọn ìpínlẹ̀ tó lépo ń gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ láàrin ọdún 2015 sí 2023. Wọ́n ní wọ́n fẹ́ kó ṣàlàyé bí nǹkan ṣe ṣe lórí owó yìí. Èyí tí a tún gbọ́ tó jẹ́ tuntun lórí ìyẹn ni wípé ìrìnàjò ìwé ìrìnnà tí ó jẹ́ ti Okowa ni wọ́n ti gbà láti bí ọdún méjì tí wọ́n ti fi ṣìkún mú. Kò jù bẹ́ẹ̀ fún tòní, ó tún di lọ́la.